àti Tinubu kò fi gbéná wojú ara wa rí látìgbà tí a ti ṣègbéyàwó fún bí 40 ọdún. Oluremi Tinubu ló sọ bẹ́ẹ̀. Aya ààrẹ orílẹ̀-èdè wa Naijiria Sẹnẹtọ Oluremi Tinubu ó mà ti sọ pé òun àti ọkọ òun àwọn ò gbéná wojú ara wọn rí látìgbà táwọn ti ṣe ìgbéyàwó fún bí 40 ọdún báyìí. Aya rẹ̀ sọ̀rọ̀ yìí níbi ètò ìsínu àwẹ̀ tí àwọn mùsùlùmí àtàwọn kìrìsìtẹ́nì tó máa wáyé nílé iṣẹ́ ààrẹ l'Àbújá. Oluremi ó ní bó tilẹ̀ jẹ́ wípé mùsùlùmí ìní ọkọ òun tóun sì jẹ́ ọmọlẹ́yìn Kristi, ó ní kò sí èdè àìyedè tó ti mú káwọn méjèèjì káwọn pariwo mọ́ ara wọn rí nínú ìgbéyàwó àwọn tó ti lé ní 40 ọdún. Sẹnẹtọ Oluremi ó wá rọ gbogbo àwọn tó wà níbi ètò náà tó fi mọ́ àwọn aya àwọn gómìnà wípé kí oníkálukú kó máa gbé ní àlàáfíà pẹ̀lú gbogbo èèyàn láì fi ti ẹ̀sìn tàbí ẹ̀yà ṣe. Aya rẹ̀ mà tó sọ ìdí tó fi ṣe pàtàkì fáwọn obìnrin láti máa fi ìfẹ́ hàn sáwọn ọmọ wọn kí wọ́n sì máa fi wọ́n lé ọ̀nà tó mọ̀ tọ́. Ó ní ìgbéyàwó òun àti Tinubu táwọn kò jọ jẹ́ ẹlẹ́sìn kan náà ó fi hàn pé àwọn ọmọ Nàìjíríà wọ́n lè jọ gbé pọ̀ ní àlàáfíà láì fi ti ẹ̀sìn ṣe. Bí àwẹ̀ Ramadan àti lẹ́ǹtì bó ṣe bẹ̀rẹ̀ lásìkò kan náà ó fi hàn pé Ọlọ́run ń bá wa sọ̀rọ̀ ní Nàìjíríà gẹ́gẹ́ bí orílẹ̀-èdè. Ọ̀pọ̀ èèyàn in ló ti fẹ́ fi ọ̀rọ̀ ẹ̀sìn ó ti fẹ́ fi dá aáwọ̀ sílẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà, àmọ́ kò yẹ kó rí bẹ́ẹ̀ rárá o, torí a ti wọ inú ara wa, torí ọ̀pọ̀ nínú wa in ló fẹ́ ẹni tí kìí ṣe ẹlẹ́sìn kan náà pẹ̀lú rẹ̀. Bákan náà ó ní fún àpẹẹrẹ èmi àti ọkọ mi tó jẹ́ mùsùlùmí a ti ṣe ìgbéyàwó fún bí 40 ọdún báyìí. Mo lè sọ fún yín pé kò sí ìgbà kan tí àwa méjèèjì tá a ti gbéná wojú ara wa rí, tó bá sì wà bóyá in ló lè ju ìgbà méjì lọ fún 40 ọdún. Eléyìí ṣẹlẹ̀ torí a bọ̀wọ̀ fún ara wa. Mo sì gbàgbọ́ pé bó ṣe yẹ kí gbogbo èèyàn kí wọ́n jọ máa gbé nìyí. Tinubu ló sọ bẹ́ẹ̀. Sẹnẹtọ Oluremi ó wá rọ àwọn kìrìsìtẹ́nì wípé kí wọ́n yé máa sọ nípa nǹkan tó tọ́ sí wọn ní gbogbo ìgbà. Ó ní orí ọ̀fẹ́ ń làwọn onígbàgbọ́ mọ̀ rí gbà láti ọ̀dọ̀ Ọlọ́run nípasẹ̀ Jésù Kristi. Aya rẹ̀ ni ó mà ṣe pàtàkì fáwọn ọmọlẹ́yìn Kristi láti ní ìbẹ̀rù Ọlọ́run nínú ohun gbogbo tí wọ́n bá ń ṣe. Oluremi ní gbogbo wa ni a mọ̀ níṣẹ́ láti ṣe, pàápàá jùlọ lórí àwọn ọ̀dọ́. A ní láti fi wọ́n lé ọ̀nà tí wọn yóò tọ̀. Iṣẹ́ náà wà lọ́wọ́ wa. Aya rẹ̀ tẹ́lẹ̀ rí Patient Jonathan, aya igbákejì ààrẹ Hajiya Nana Shettima, igbákejì ààrẹ tẹ́lẹ̀ Hajiya Namadi Sambo, ìyàwó ààrẹ ilé asòfin àgbà ẹ̀ka ètè Akpabio, àwọn ọmọ ilé asòfin àgbà tó jẹ́ obìnrin, àwọn mínísítà obìnrin àtàwọn èèyàn míì ni wọ́n wà níbi ètò ìsínu àwẹ̀ náà. Àdúrà gba Olúwatóyìn ló ń kàròyìn sí létí láti kàn ní EyaYorubaWorldTv. Bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment. Ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa, kí wọ́n bá wa tẹ notification bell láti lè máa máa wo ètò wa lọ́kọ̀ọ́jọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. Ẹ ṣé pọ̀ tí a ń wò wá o, aburú ò ní ṣe èmi àti yín láṣẹ Ìdùmarè.